wà nínú ìwé Samuel, 1 Samuel chapter 23, from verse 19, from verse 24 to 29. 1 Samuel chapter 23, from verse 24 to 29. Wọ́n sì dìde, wọ́n sì ṣáájú Sọ́ọ̀lù lọ sí Síbì, ṣùgbọ́n Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ wà ní aginjù Màónì ní pẹ̀tẹ́lẹ̀ ní ìhà gúúsù ti Jésímónì. Sọ́ọ̀lù àti àwọn ọmọkùnrin rẹ̀ sì lọ ìwà, wọ́n sì sọ fún Dáfídì, ó sì sọ̀kalẹ̀ wá sí ibi òkè síbi òkúta kan, ó sì jókòó ní aginjù ti Màónì. Sọ́ọ̀lù sì gbọ́, ó sì lépa Dáfídì ní aginjù Màónì. Sọ́ọ̀lù sì rìn ní apá kan òkè kan, Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ ní apá kejì òkè náà. Dáfídì sì yára láti sá kúrò níwájú Sọ́ọ̀lù, nítorí pé Sọ́ọ̀lù àti àwọn ọmọkùnrin rẹ̀ ti rọ̀gbà yí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ ká láti mú wọn. Ṣùgbọ́n òǹṣẹ́ kan sì tọ̀ Sọ́ọ̀lù wá, ó sì wí pé, ìwọ yára bí o sì wá, nítorí tí àwọn Filistini ti gbé ogun ti ilẹ̀ wa. Sọ́ọ̀lù sì padà kúrò ní lílépa Dáfídì, ó sì lọ ìpàdé àwọn Filistini. Nítorí náà ni wọ́n sì ṣe ń pe ibẹ̀ náà ní Sele Amalekoti, ní ìtumọ̀ rẹ̀ òkúta ìpínyà. Dáfídì sì gòkè láti ibẹ̀ lọ, ó sì jókòó níbi tí ó sá pamọ́ sí ní Engedi. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní òwúrọ̀ yìí, ní ọjọ́ ìsinmi yìí, láti lè pa ọjọ́ ìsinmi mọ́ nínú ilé wa. Olúwa ó ṣé, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Láti lè tẹ́tí nílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù, Olúwa gba ẹ̀yìn wa. Àmín. Ó tún àkókò láti sọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Àmín. Ó tẹ́ fẹ́ ká mọ̀, Olúwa sọ di mímọ̀. Àmín. Ní òpin ọ̀rọ̀ yìí, gbogbo kó jẹ́ ti ìwọ Ọlọ́run. Àmín. Ìbùkún tara tẹ̀mí kó jẹ́ ti àwọn ènìyàn rẹ. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ṣáájú ohun gbogbo mo fi ògo fún Ọlọ́run. Before anything, I give glory unto God. Ẹni tí ó fún mi ní oore ọ̀fẹ́, tí ó fún yín ní oore ọ̀fẹ́ láti máa sẹ̀mí títí di àkókò yìí. He that gave all of us life to be alive today. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi nínú Olúwa Pásítọ̀ J.A. Akínwálé I also appreciate our father in the Lord, Pastor G. Akinwale. fún àǹfààní mìíràn tí kò lẹ́gbẹ́ eléyìí tí wọ́n tún fi fún mi láti dúró níwájú ẹ̀yin ènìyàn Olúwa. Another great opportunity given to me to stand before you, children of God. Ohun tí mo fẹ́ ká kíyèsí bí ẹ̀mí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn. What I want us to examine as the Spirit of the Lord lays it upon my Ó heart ní àkòrí tí mo pè ní is titled, ọ̀nà àbáyọ sì wà. There Was a Way Out. There is still a way out. Ọ̀nà àbáyọ sì wà. There is still a way out. Níbi tí a kà ṣáájú yẹn, Here we just read. a kíyèsí ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀. We examine what happened Ó jẹ́ there. ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ dáradára. These are stories many of us knew very well. Sọ́ọ̀lù gbógun ti Dáfídì. Saul waged war greatly against Ó rán David. àwọn alámíníṣẹ́. He sent spies. Àwọn olórí ìlú kan ta Dáfídì sí ọwọ́ olórí ọ̀tá rẹ̀ tó ṣe Sọ́ọ̀lù. The whole country sent David unto the hand of his enemy. Àwọn ìlú Sífì. The city of City. Wọ́n ní ó wà lọ́dọ̀ wa, ọ̀tá rẹ̀ tó ń wá yẹn wà lọ́dọ̀ wa. They said your enemy is with us. Ó ní ẹtí lọ bá mi wádìí dáadáa o. He said go and seek Kí ẹ̀dẹ̀ kíyèsí ibi tó wà, kí ẹni tó rí gan tó sọ pé èmi ni mo rí bíbá yìí ló wà. find the way, find the place where he is and place that son should tell that. Wọ́n dẹ̀ ṣe bí Sọ́ọ̀lù ṣe wí. And they did as Saul commanded. Sọ́ọ̀lù dẹ̀ tọpa Dáfídì wá. And Saul came through the way. Ó dẹ̀ rí Dáfídì níbẹ̀. And he saw David. Sọ́ọ̀lù àti àwọn ọmọ ogun rẹ̀ ní apá òkè kan. Saul and his chariots on one side. Dáfídì àti àwọn ọmọ ogun tirẹ̀ náà ní apá And kejì. David and his own people at one side. Ó lépa Dáfídì. He pursued. Ó súnmọ́ Dáfídì. He was getting there. Ó kù díẹ̀ kó gbá Dáfídì mú. It was just a little for him to get hold of David. Ní ti èrò ènìyàn, Dáfídì náà ti wò pé ọkùnrin yìí ká mi mọ́ lónìí. When the man stopped, David thought of the head has come. Mo ti ń sàṣálà ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n lónìí ó dà pé pálágà mi ó He went ṣègbè. for a while, but since today is the day. Ṣùgbọ́n láìrò tẹ́lẹ̀, But suddenly, oníṣẹ́ kan dìde. a great visitor came. Ó dẹ̀ wá wí Sọ́ọ̀lù etí ẹ mélòó. Called unto Saul. Ogun Filistini ti dìde sí ilẹ̀ wa. Philistines war against us. Sọ́ọ̀lù dẹ̀ jáwọ́ líle pa Dáfídì. And Saul departed from pursuing David. Ó
Ó dẹ̀ lọ bá ogun Philistine. And he went to face the war of Philistine. Dáfídì tí a ti ká wọ́n sì rí ọ̀nà àbáyọ. David that was encamped had a way out. Mo ní ayọ̀ láti sọ fún wa ní òní. I have great joy to tell us today. Nínú ilé tí o wà yẹn. In a home where you are. Pé ọ̀nà àbáyọ sì wà fún ẹ. There is still a way out. O lè máa wò wípé òpin dẹ̀ ti dé o. You may be thinking that an end has come. Àìsàn yìí bó ṣe ń ṣe mí lọ ìjọ wọn ni ó gbẹ̀mí You mi. may be thinking sickness upon me will kill me. Bí ọ̀rọ̀ ajé ṣe dẹ́kun lórílẹ̀‐èdè yìí, ǹjẹ́ inú àìríjẹ àìríjẹ ìbálẹ̀ ni ó kú sí àtìlẹ́yìn. The economy of this country is, will I not die in poverty, in famine? Ọ̀rọ̀ Olúwa ní kí n sọ fún ọ pé ọ̀nà àbáyọ wà fún ẹ. The word of God came to you today to tell you that there is still a way. Dáfídì rò kó ti tán. David thought it was. Nínú ìwé àwọn ọba kejì, 2 Kings orí keje, chapter 7 láti ẹsẹ̀ kìíní sí keje. from 1 to 7. Ayé tó ṣẹlẹ̀ náà níbẹ̀ yẹn. We observe what's happened. Àwọn ará Samaria rò kó ti tán. The Samaritans thought Nítorí pé ogun Síríà dó tì wọ́n. because the Syrian war Wọ́n há wọn wọ́n gẹ́gẹ́. and they encamped Kò there. sí ọ̀nà fún àwọn tó wà nínú ilé láti jáde. And there was no way for those people in to come Àwọn out. tó wà níta náà ò lè wọlé. And the people outside could not come Torí in. ogun tó lágbára dúró ti ilẹ̀ Because the Samaria. great war has encamped. Ṣùgbọ́n ìyàn dẹ̀ tún pa àwọn ènìyàn. And famine was killing people. Àwọn ènìyàn ń kú torí pé kò sí oúnjẹ. People were dead because there was no food. Oṣù yẹn sẹ́yìn pé àwọn ènìyàn ń pa ọmọ ara wọn. Many people were killing their Wọ́n náà ní children. jẹ́jẹ́ pa ọmọ tèmi tó bá di ọ̀la pa ọmọ Kill tirẹ̀. your child today and tomorrow you kill Ṣùgbọ́n ní your gbogbo child. làásìgbò yìí, But among all these tribulations, torí pé Ọlọ́run sì wà lójú iṣẹ́. and because God is still there, Ó ní níwò yí ọ̀la ó ta ìyẹ̀fun. by this time tomorrow, A ó ta a ó ta ní sẹ́kẹ́ndì ní owó kékeré. that's just Ọ̀wọ̀n yìí yóò di ọ̀pọ̀ níwò yí ọ̀la. and this farmer will depart. Láti lè mú ọ̀rọ̀ Olúwa ṣẹ. For the word of God to be Verse established. 5 to 7 is the ìwé second King yẹn chapter 7 yẹn àwọn ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. And that book, 2 Kings chapter 7, Olúwa tó ní ọ̀nà àbáyọ. the word that asked the way Ó out, la ọ̀nà àbáyọ. he paved the way. Àwọn kan ní oúnjẹ Many people is tó fún wọn ní agbára tó fún ogun wọn ní agbára. gave them power. Níbi tí wọ́n ń jó sí tí wọ́n ń dàbò sí. That they had come. Olúwa dẹ̀ ṣe wọ́n gbọ́ ìró kẹ̀kẹ́ sí. The God made it that they Wọ́n gbọ́ ìró ológun. chariots. Ẹ̀rù gbà wọ́n bá. Came afraid. Ọba Ísírẹ́lì tí a gbógun ti ti lọ gbọ̀nà àrà ó ti lọ yẹ ìlú ó ti lọ kó ògùn ìlú ní The mẹ́ta. king of Israel that we went to war has gathered many people to his Láti wá ká ọmọbìnrin yìí. and camp us Ìbéèrè here. kan fún wa wípé wọ́n sá àsálà fún They ẹ̀. ran for Wọ́n fi their oúnjẹ lives. wọn síbẹ̀. They left all Wọ́n that fi they wọ́n fi had. gbogbo aṣọ wọn síbẹ̀. All the clothes. Wọ́n all gbogbo the ìkógun wọn síbẹ̀. Everything. Ìròyìn ayọ̀ padà tó àwọn ọmọ And Ísírẹ́lì. goodness came to these Israelites. Ọ̀wọ́n dẹ̀ padà di ọ́. And what was lacking? Ohun tó ń ta àkọjá lákòókò COVID-19 yìí. As you are passing through at this COVID-19, Mo láyọ̀ láti sọ fún ẹ wípé ọ̀nà àbáyọ wà fún ẹ. to tell you there is a way out for you. Ìwọ náà ti ń ra o ti ń fi ọ̀wọ́n ra ọ̀pọ̀ o ti ń fi owó púpọ̀ o ti fi ra nǹkan kékeré báyìí. Chasing little with great money. Ní àkọ́dí koríta tí o wà yóò dà pé kò sí ìrànlọ́wọ́ náà. The situation you are seeing there was not a cost. Gbogbo owó tó o ní sílé o ti ná tán lórí àtijọ́. All that you had to feed. Kò sí ìrètí máa ń bọ̀ bá náwó sí ìgbà yìí ìjákulẹ̀ ni. There is no more hope for you. Ọlọ́run sọ pé ọ̀nà àbáyọ wà fún ọ. God is telling you that there is a way out. Fún orílẹ̀-èdè wa tó ní àkókò tó lágbára kọjá. Country Nigeria that is passing through this Sí orílẹ̀-èdè àgbáyé the lápapọ̀. world at large. COVID-19 is not our hand. COVID-19 kì í ṣe ìgbẹ̀yìn. And it will not hand us. Kò dẹ̀ ní kò ní parí. Why? Because there is still a way out for Nítorí us. pé ọ̀nà àbáyọ kan ṣì wà. Ọ̀nà tó jẹ́ sọ nípa rẹ̀ ní òwúrọ̀ yìí. The way out you are talking about this morning, Kì í ṣe eléyìí tí ó kò sí níbòmíràn. there is no elsewhere. Kò sí níbikíbi. There is no elsewhere. Kò sí lọ́dọ̀ ènìyàn. It's not with man, Ṣùgbọ́n ó wà ní ọ̀dọ̀ Ọlọ́run. but with God Ọ̀nà Almighty. àbáyọ yìí ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá. The way out from God Almighty. Nínú Jésù Kristi. In Christ Jesus. Tó bí wọ́n bá jẹ́ ọmọ Jésù ní tòótọ́. If only you are a child of God. Tí a hàn. Tí a hàn. Tujuka. Because there is a way out for you. Nítorí ọ̀nà àbáyọ wà. God is about to do something for you. Nítorí pé Ọlọ́run ṣe tán láti ṣe nǹkan fún ọ. Jésù Olúwa yóò bẹ̀rẹ̀ ní ọ̀nà òtítọ́ àti Jesus ìwé. Christ said, I'm the way, the truth. Ní àkókò tí àwọn ọmọ ẹ̀yìn dààmú. At the time that the Tí ẹ̀rú time bá àwọn méjì ni ó jẹ́ òkun wa tí Olúwa wa bá lọ. and that if their Lord should go, Jésù Olúwa sọ fún ọ wípé ẹ̀sìn ní àìmọ̀jẹ̀kọ́ kan yóò dàrú. be of good cheer. John 14:6 ẹ wá ní òun ní ọ̀nà. And John 14:6 says, Ogun tẹ́ ń fẹ́ máa là kọjá èmi ní ọ̀nà àbáyọ. whatever you may be passing through, I Ní have ayé yìí àti ayé tó ń bọ̀. this life and life Ìwọ bí ọmọ Ọlọ́run kí ló ń là kọjá.
àbáyọ sì wà fún ẹ. There's still a way. Ohun tó ń la àbáyọ ẹ̀kọ́ ni òpin rẹ̀. What your capacity is not. Òun ti wá àdíṣẹ̀ fún ọmọ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún. Seeking admission for your children for Kò tí ì bọ́ sí. Gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi pé ọ̀nà àbáyọ rẹ ti dé. Ìwọ ti ń wá oyún ò tí ì róyún ní. O ti ń wá ọkọ kò tí ì sí ọkọ. O ti ń wá aya kò tí ì sí aya. Ìwọ tilẹ̀ ti ń rò ó pé kí ló dé ń ṣe ọmọ ẹ̀ báyìí sẹ́ni ò ní lọ fọ orí fún ọmọ yìí. Gba Ọlọ́run gbọ́ pẹ̀lú mi. Ọ̀nà àbáyọ wà fún ẹ. Ó wà fún ọmọ yẹn. Ọ̀nà àbáyọ admission wà. Ọ̀nà àbáyọ iṣẹ́ wà. Ẹni tí ò lóyún yẹn yóò lóyún láìpẹ́. Nítorí pé nínú Olúwa ọ̀nà àbáyọ wà. Dáfídì rò ó ti tán. Àwọn ọmọ ẹ̀mí àwọn ọmọ ọmọ rẹ̀ wọ́n pé àwọn gbà wá lónìí. Ṣùgbọ́n Ọlọ́run tó ní ọ̀nà àbáyọ. Ó lànà àbáyọ. I'm praying for someone here tonight, this morning. Whatever be your situation, how ugly it may be, how terrible it may look like, God who paved way out for David will make a way out for you. Ó lè lé ní tòótọ́. Ó tiẹ̀ ní dàbí pé kò ṣeé ṣe. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ló ní ojútùú. Kí là ń pè ní ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ àwọn eléèbó way out wọ́n pè é ní exit. Ibi àbájáde. The English make us understand that a way out means exit. Yes, ibi tí èèyàn lè bá jáde. Ibi kan là ń bá wọnú ogun. Ibi kan lèèyàn bá wọnú ogun. Ṣùgbọ́n ibi kan náà lèèyàn bá jáde. Olúwa ní sọ fún Ọlọ́run náà yìí pé inú ogun tó wọ lọ nínú ọ̀nà tó là ní ìṣáájú tó wọ lọ láyà. Olúwa ní sọ fún ọ pé ọ̀nà àbáyọ wà fún ẹ o. Pé òun la ọ̀nà síwájú rẹ báyìí. Tí wàá gbà jáde kúrò nínú ogun ẹ̀. Ọ̀nà àbájáde. Bẹ́ẹ̀ náà ni àwọn eléyìnbó tún pé ọ̀nà àbáyọ pé wẹ́ àtùmọ́ tó pé ní solution. Yes, ìyẹn ni pé ojútùú. Ojútùú yóò dé sí àwọn COVID-19 ní Nàìjíríà. Ojútùú yóò dé sí àwọn ìgbéyàwó rẹ. Wàá dẹ̀ yin Olúwa. Èmi náà yóò yin Olúwa. Genesis chapter 18, verse 13 to 14. Olúwa ṣèlérí fún Sárà abẹ́yẹ àti Ábúráhámù pé kò sí ọjọ́ sọ̀rọ̀ ṣe fún ọmọ láwo. O yóò padà tọ́ láwọ̀ á dẹ̀ bímọ o. Sárà rẹ́rìn-ín nítorí ọjọ́ ogbó rẹ̀ pé kò bọ́ sí ibùkún òun bímọ mọ́. Ṣùgbọ́n nígbà tó di chapter 21, verse 1 to 7, àrí pé òun fúnra rẹ̀ wá jẹ́rìí ìṣòro ànáyẹ di ẹ̀rí. Nítorí pé Ọlọ́run ọ̀gbun ńlá ọ̀nà àbáyọ. Oníta ló lè sọ pé òun lè fi ọmú fún ọmọ mu fún Ábúráhámù ní ọjọ́ ogbó. Ó ní gbogbo ẹni tó gbọ́ yìí yóò rẹ́rìn pẹ̀lú. Wọ́n kí lọ rọra rẹ pín fún. Sárà rọra rẹ pín ní àná. Kódà ó fi àsọtẹ́lẹ̀ ẹ̀yẹ ó fi ṣẹ̀fẹ̀ ó fi rẹ́rìn. Ṣùgbọ́n Ọlọ́run lànà àbáyọ. Ọ̀nà àbáyọ yóò là fún ọ̀nà. Wàá dẹ̀ yin Olúwa. Èmi náà yóò yin Olúwa. Amen. Yes. Yes. Mo ní ìbéèrè fún ẹ. Yes. Kí ni ọjọ́ tó dojú kọ lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tó dojú kọ? What is it that is facing you or you are being faced? Yes. Are you being entrapped by poverty? Ṣé ìṣòro àìlówó ni? Are you being enslaved by sickness? Ṣé ti àìsàn ni? Are you a regular victim of failure and disappointment? Ṣé ìdojúkọ ìjákulẹ̀ ni? You've been a victim of enemy every day. Àbí ìdojúkọ àwọn ọ̀tá ni? There is way out for you. Ọ̀nà àbáyọ wà. God is solution. Ọlọ́run ni ọ̀nà àbáyọ. 2 Corinthians chapter 8 verse 9. Ìwé Kọ́ríńtì. Jesus Christ has made way for your financial breakthrough. Ọlọ́run ti là ọ̀nà sí àìlówó rẹ. 1 Peter chapter 2 verse 24 to 25. Jesus Christ has paved way for your sound health. Ọlọ́run ti là ọ̀nà àbáyọ sí ìlera pípé fún ọ. Psalm 124 tells us that God himself has created a way out
kò tí ì kan fún ọ o. It is not yet over. Yes. Ọlọ́run ò dẹ̀ ti sọ wípé mo ti parí pẹ̀lú And rẹ. God has not said it's finished with you. Yes. Torí wípé Ọlọ́run sọ pé òun ti parí pẹ̀lú rẹ. Because God has not said it's finished with you. Ìṣẹ́ sì kù fún ẹ nínú ayé. You see how wonders in the world. Ilé sì kù lọ́dọ̀ ọ̀la You see rẹ. how blessings thereafter. Yes. Ìdí kejì. The second reason, Nítorí pé Ọlọ́run jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ rẹ̀. because God is faithful to his Àti words ìlérí rẹ̀. and his promises. Kò gbàdúrà ogun yẹn ó mú sọ̀rọ̀ kò gbàdúrà sọ̀rọ̀ kò gbàdúrà sọ̀rọ̀ ló borí Dáfídì. He did not allow Saul to overcome. Nítorí pé ó ti ṣèlérí fún Dáfídì wípé yóò di ọba lórí ìlú yẹn. David that he was going to become a king over. First Samuel chapter 16 verse 17 àti dàrú ó lé lórí ṣùgbọ́n kò tí ì wá sí He ìlú. has been anointed, but he has not yet come to fulfill. First Samuel chapter 23 verse 17 yẹn. Jonathan ní sọ àsọtẹ́lẹ̀ wípé bàbá mi gan mọ̀ wípé ìwọ ló jọba lórí ilẹ̀ yìí. Àsọtẹ́lẹ̀ pé yóò jọba wà níwájú rẹ̀. The father knew that David was Sọ nítorí pé ìlérí wà pé yóò jọba kò gbúdọ̀ nílé kú báyẹn. you should not die like that. So àsọtẹ́lẹ̀ ni Olúwa wà fún ọ kò tí ì tán fún ẹ. Therefore, the good prophecies of God is for you. Nítorí náà yóò sá àlá ọ̀nà àbáyọ fún ẹ. Therefore, it's going to pave way for you. Yes. Ìdí kẹta Third reason ó ní wípé is kí Ọlọ́run lè fi gbogbo agbára rẹ̀. for God to reveal all his power. Ènìyàn ló sọ pé ó ti tán. His man has said it's over. Ọlọ́run sọ pé ó kú. The Lord said no. Ènìyàn sọ pé ó ti parí. Man said it has ended. Ọlọ́run sọ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ God ní. said he had just begun. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn. To man. Láti fi títóbi agbára To Ọlọ́run. establish the fulfillment. Àwọn ọmọ Ísírẹ́lì rèé. These are the Israelites. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ nínú wàhálà kan. They have just Omi òkun pupa rèé. This is a blessing. Ogun Fáráò rèé. And the child Láti fi agbára rẹ̀ hàn. to establish his Ó la ọ̀nà àbáyọ níbi tó ṣòro gbàgbọ́ fọ́nà lè. Omi òkun gbìyà. Àwọn ọmọ Ísírẹ́lì rèé nígbà Blessing bẹ̀rẹ̀. divided and the Israelites walked on. Wọ́n ọkùnrin ìdílé yẹn ò ní pa. That problem will not overpower you. Gbèsè yẹn ò ní borí àmì rẹ̀. That indebtedness will not overpower you. Ọlọ́run yóò fi agbára rẹ̀ hàn. And the Lord will reveal his power. Wàá dẹ̀ bọ́ lọ́wọ́ àjàgà yìí. And you'll be free in the Ohun tí ìwà tèmi ní láti ṣe rèé o. What you and I ought to do Nígbà tí à ń retí ọ̀nà àbáyọ. when we are expecting the way out. Gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Trust the promise of the Lord. Begin to sign the scripture now. Máa bẹ̀rẹ̀ sí ní wá Bíbélì. Begin to look for all the promises of God. Bẹ̀rẹ̀ sí ní wá àwọn ìlérí Ọlọ́run. Hold on to him. Sì dì í mú Trust ṣinṣin. God for his word. Sì gbẹ́kẹ̀lé. He will surely fulfill it. Àá sì mú ṣẹ. Psalm 118, 9, 6 to 12. Psalm 118, 9, 8. Psalm 125, verse 1, line 1. Àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí eṣú òrùn tí ẹnikẹ́ni ò lè ṣí nìyí. Mo ṣe gbé ojú láíláí. Ó lẹ́yìn képe call upon him. Képe Olúwa. Képe orúkọ rẹ̀. Call on the name of the Lord. Jeremiah chapter 33, verse 3. Jeremiah 33. Jeremiah 33. Exodus 15, verse 22 to 25. Nígbà tí wọ́n kò ní etí mara yẹn tó ní ẹgbẹ́ òtí sòrò yẹn dé. When the murmur, Bíbélì wípé Mósè képe Ọlọ́run. Moses cried unto Ìgbà the tó Lord. képe, Olúwa fi ọ̀nà àbáyọ hàn án. The Lord paved Ó mú igi yẹn ó jù sínú omi. and his Ó fi kíkorò ó di adùn. and the bitter water became sweet. Képe Ọlọ́run. Call on the name of Ọ̀nà àbáyọ yẹn wà ó tí ì rí ni. There is a way out only you Tó o bá lè képe, yóò ṣí ojú rẹ sí ọ̀nà àbáyọ. Open your eyes to the Ó gbé ìtọ́jú láti ṣe yẹn képe lórí ìṣòro yẹn. So what you want to do is No to love, cry no fire. upon the Lord for your problems. Allow him. Gbà á láàyè. Bí àyè gbà. John chapter 2 verse 1 to 10. A fi àyè gba Jésù níbi ìgbéyàwó Kánà àti Gálílì. Jesus Christ was allowed in the first marriage at Cana. Àwọn ìránṣẹ́ yẹn gbọ́ràn sílẹ̀. And those servants obeyed the voice. Ọ̀nà àbáyọ dẹ̀ wà fún And un. there was a way. Wáyé nìkan. Ṣùgbọ́n Jésù là ní There was àbáyọ. no one way but Eléyìí tó tún dé adúlé lẹ́yìn àtìsájú lọ, ó lè tó bára. Nítorí pé wọ́n fàyè gba Jésù. because Jesus Christ was Ó allowed. ti fún Jésù ní gbèkéde nínú ayé rẹ̀. You have been given Jesus that Ìyẹn ti tó gẹ́ báyìí o. is enough. Fàyè gbà o. Now allow Fàyè gbà o. allow the Lord. Wàá sì ní Olúwa. And we know the Lord. Ẹ jẹ́ ká lè dúró. Let's rise on our Ẹ feet. ká sọ fún Ọlọ́run. Let's tell the Lord. Olúwa ràn mí lọ́wọ́ Lord, help me láti fàyè gbà ọ́. to allow you. Olúwa ràn mí lọ́wọ́ Lord, help me láti sinmi lé o. to rest upon you. Ọ̀nà àbáyọ tí ayé mi nílò. The way out that my life needed. Olúwa là fún mi. The way out of this COVID-19. Tí àwọn ìjọ nílò táwọn lè tún convert padà gẹ́gẹ́ bí ìjọ rẹ̀. Churches needed so as to convert. Olúwa là fún wa. Lord, let it come forth. Ogun ọ̀tá máa ń jẹ́ ó káwé mọ́. Allow the enemies. Ẹ pe orúkọ Jésù ẹ gbàdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí.
Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá gba ọpẹ́ wa fún ọ̀rọ̀ ìyè ọ̀rọ̀ ìgbéniró èyí tí a tún gbọ́ lórúkọ Jésù olùwàgbà ìyè wa. Ọpẹ́ àti iná olùwàjò ṣètò ọgbà. Ọ̀rọ̀ tí a gbọ́ òun náà ni pé ìwọ ní ọ̀nà kan ṣoṣo ọ̀nà àbáyọ ní orúkọ Jésù Kristi Olúwa. Orí ọ̀fẹ́ èyí tá a fi sinmi lé ọ, orí ọ̀fẹ́ tá a fi gbẹ́kẹ̀lé ọ tó fi jẹ́ ọ̀nà àbáyọ fún wa títí bí òpin ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá. Ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá. Ìwà pẹ̀lú wa ìránṣẹ́ rẹ tó lò ní orúkọ Jésù Olúwa tún wọn kì í wọn fún ẹ̀mí mọ́ rẹ. Àwa náà tí a gbọ́ ní orúkọ Jésù méjì á gbọ́ lágbọ́ náà jẹ́ kó ṣe wá ní rere ní orúkọ Jésù Kristi Olúwa wa.